KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jesu ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, jẹ́ ká tẹríba nígbà tá à ń gbàdúrà sí Ọlọ́run Ẹlẹ́dàá wa. Bàbá wa àti Ọlọ́run wa, bàbá wa nípasẹ̀ Jesu Kristi, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ní, ẹ̀yin lẹ́pọ̀ nínú àánú àtàgbára, ẹ̀yin ni Ọlọ́run wa síbẹ̀. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run ẹ gba ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ gbà kóso gbogbo. Lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára fún Ọlọ́run Ẹlẹ́dàá wa fún oore rẹ̀ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ aláìlópin èyí tá a rí gbà lónìí àti lọ́jọ́ gbogbo. A sì kí àwọn ènìyàn wa nílé pé oore ọ̀fẹ́ Ọlọ́run àti ìbùkún Ọlọ́run àti wà láàyè rẹ̀ yóò máa bá wa gbé lórúkọ Jésù. Àmín. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe dé láti mú àwọn kókó ẹ̀kọ́ wá síwájú ní kí a jọ máa gbé wọn yẹ̀wò pẹ̀lú ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. A tún ti dé lónìí láti mú kókó ẹ̀kọ́ mìíràn wá kí a jọ gbé wọn yẹ̀wò pẹ̀lú àgbékalẹ̀ Bíbélì àti ohun tọ́rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ó ní àwọn wòlíì nínú ìjọ májẹ̀mú titun. Àwọn wòlíì nínú ìjọ májẹ̀mú titun. Prophets in the New Testament Church. Àwọn wòlíì nínú ìjọ májẹ̀mú titun. Prophets in the New Testament Church. Ní tá a fẹ́ gbéyàwó ní òní nìyí. A sì fẹ́ rọ gbogbo wa pé ẹ jẹ́ ká súnmọ́ tòsí kí a gbé Bíbélì wa lọ́wọ́ kí a sì tẹ́tí sílẹ̀ ká sì ní àkọsílẹ̀ fún gbogbo àwọn ẹ̀sọ́ Ọlọ́run tí a bá ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún wa lónìí. Prophets in the New Testament Church. Àwọn wòlíì nínú ìjọ májẹ̀mú titun. Ohun àkọ́kọ́ t'Ọlọ́run fẹ́ ká mọ̀ ni pé nínú ìjọ májẹ̀mú titun tá a rí nínú Bíbélì, èyí tí Jésù Kristi sọ nínú ìwé Matthew 16:18 pé ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Èyí tí Kristi fúnra rẹ̀ gbé kalẹ̀ ní ìgbà tẹ́mi Ọlọ́run bà lé àwọn Aposteli ní ọjọ́ Pentecost tí wọ́n sì fi onírú èdè sọ̀rọ̀ tí 15,000 kan tí a baptisi wọn lọ́jọ́ náà. Ní ìgbà náà níjọ májẹ̀mú titun bẹ̀rẹ̀. Ní ìgbà tá a kíyèsí ìṣe Aposteli orí kejì, nígbà tá a wo verse 42, Acts chapter 2 verse 42, bẹ́ẹ̀ sọ fún wa níbẹ̀ pé ó ní wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn Aposteli ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà. Bí a ṣe rí ìjọ májẹ̀mú tuntun bó ṣe bẹ̀rẹ̀ nìyí, gẹ́gẹ́ bí ohun tá a rí àpẹẹrẹ rẹ̀ àti àsọtẹ́lẹ̀ rẹ̀ àti ìmúrasílẹ̀ rẹ̀ nínú májẹ̀mú tuntun. Lónìí ohun tá a fẹ́ gbéyẹ̀wò ni ipò àwọn wòlíì nínú májẹ̀mú titun. Ǹjẹ́ àwọn wòlíì tilẹ̀ wà nínú májẹ̀mú titun gẹ́gẹ́ bí ipò bí? Ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni, a ó sì wo Bíbélì. Ìbéèrè yìí sì ṣe pàtàkì fún wa torí pé lábẹ́ májẹ̀mú láéláé a rí ipò àwọn wòlíì gẹ́gẹ́ bí ipò t'Ọlọ́run gbé kalẹ̀ tó sì fi àwọn ènìyàn sípò náà láti máa ṣiṣẹ́ fún òun, láti máa sọ tẹ́lẹ̀ fún orílẹ̀-èdè Ísírẹ́lì àtàwọn orílẹ̀-èdè tó súnmọ́. Ṣùgbọ́n ní ìgbà tá a dé májẹ̀mú titun, a rí kà pé àwọn wòlíì náà a fi wọ́n sínú ìjọ. Ipò àwọn wòlíì yìí òun la fẹ́ gbéyẹ̀wò nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tòní, tí a sì fẹ́ kí olúkúlùkù wa kí a farabalẹ̀ kí a jọ wo tí Bíbélì gbé kalẹ̀. Àkọ́kọ́ ẹ ká kọ́kọ́ wo bí Ọlọ́run ti gbé àwọn ètò ìdarí ipò kalẹ̀ nínú májẹ̀mú titun. Ìwé Éfésù orí ìkẹrin
nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11 Ephesians 4:11 kí ni bíbélì kọ́ wa nígbà tá a wò Éfésù orí 4 ẹsẹ̀ 11 kí ni bíbélì sọ ó ní ó sì ti fi àwọn kan fúnni bí àpọ́stélì àti àwọn mìíràn bí wòlíì ẹ̀ka dúró níbẹ̀ yẹn náà ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11 ó fẹsẹ̀ wa múlẹ̀ pé ipò àpọ́stélì tẹ́ ẹ bá nígbàgbé a sọ̀rọ̀ nípa àwọn àpọ́stélì ipò àpọ́stélì nínú ìjọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ àwa ń wo ipò ìkejì tó tẹ̀lé ipò àwọn àpọ́stélì tí ń ṣe ipò àwọn wòlíì kókó ẹ̀kọ́ tá a sì fẹ́ gbéyẹ̀wò ni wòlíì nínú ìjọ májẹ̀mú titun tàbí àwọn wòlíì nínú ìjọ májẹ̀mú titun prophets in the New Testament Church. Gẹ́gẹ́ bí ìbéèrè tá a béèrè ṣáájú ǹjẹ́ a ní àwọn wòlíì nínú ìjọ májẹ̀mú titun ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni a sì ní wọn gẹ́gẹ́ bí ipò nínú ìjọ májẹ̀mú titun tó tẹ̀lé ipò àwọn àpọ́stélì àti rí kà ní ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11 pé ó sì ti fi àwọn kan fúnni bí àpọ́stélì àtàwọn mìíràn bí àwọn wòlíì bí a ti rí ipò náà nìyí nínú ìjọ májẹ̀mú titun ìyẹn túmọ̀ sí pé ipò àwọn wòlíì ó wà nínú ìjọ májẹ̀mú titun ìbéèrè mìíràn tá a tún béèrè tá a sì fi béèrè dáhùn òun ni pé ipò àwọn wòlíì tá a rí ní ìjọ májẹ̀mú titun yìí ǹjẹ́ a lè rí àpẹẹrẹ example ǹjẹ́ a rí àpẹẹrẹ wọn tàbí àpẹẹrẹ iṣẹ́ wọn nínú májẹ̀mú titun ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni àkọ́kọ́ èyí tí Ọlọ́run fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run ni pé ipò àwọn àpọ́sẹ́lì àti ipò àwọn wòlíì ó jẹ́ ipò ìpilẹ̀ṣẹ̀ nínú ìjọ májẹ̀mú titun foundational position ipò ìpilẹ̀ṣẹ̀ nínú ìjọ májẹ̀mú titun ẹ kà lọ sí ìwé Éfésù nígbà tá a kíyèsí ní ìwé Éfésù orí 2 nígbà tá a wò láti ẹsẹ̀ 20 Ephesians chapter 2 verse 20 ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ipò àpọ́sẹ́lì àti àwọn wòlíì ó jẹ́ ipò ìpilẹ̀ṣẹ̀ nínú ìjọ májẹ̀mú titun foundation a position in the New Testament Church kí ni Bíbélì sọ ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 20 ó ní a sì gbé yín ró lórí ìpìlẹ̀ àwọn àpọ́sẹ́lì àti àwọn wòlíì Jésù Kristi tìkálára rẹ̀ jẹ́ pàtàkì òkúta igun ilé ẹsẹ̀ Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ìwé Éfésù orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 20 a fi ẹsẹ̀ wa múlẹ̀ pé a ti fi àwọn àpọ́sẹ́lì àti àwọn wòlíì ṣe ìpìlẹ̀ ìjọ májẹ̀mú titun ipò yìí ipò àwọn àpọ́sẹ́lì àti ipò àwọn wòlíì tá a sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí ó jẹ́ ipò ìpìlẹ̀ foundational gift or position nínú ìjọ májẹ̀mú titun èyí táwọn sọ pé Kristi fún lára rẹ̀ tìkálára rẹ̀ jẹ́ pàtàkì igun ilé ẹ̀kọ́ wo la lè rí kọ́ nínú Éfésù orí 2 ẹsẹ̀ 20 yìí ẹ̀kọ́ ta lè rí kọ́ ni pé àpọ́stélì àti àwọn wòlíì la fi ṣe ìpìlẹ̀ ní ìjọ májẹ̀mú titun gbogbo àwọn kírísítẹ́nì yòókù tàbí ipò tó kù wọ́n mọ̀lé àwọn ìpìlẹ̀ yìí tí a gbé kalẹ̀ nínú ìjọ májẹ̀mú titun ìyẹn fi hàn wá pé ìjọ májẹ̀mú titun tá à ń kà nínú májẹ̀mú titun ó ní àwọn àpọ́sẹ́lì gẹ́gẹ́ bí ipò ìpìlẹ̀ nínú ìjọ ó sì ní àwọn wòlíì gẹ́gẹ́ bí ipò ìpìlẹ̀ nínú ìjọ májẹ̀mú titun ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nípa níní òye àwọn tí a ń pè ní wòlíì nínú ìjọ májẹ̀mú titun Ọlọ́run nínú àánú rẹ̀ ó fẹ́ ká ní òye pé nínú májẹ̀mú titun a ní ipò àpọ́sẹ́lì a ní ipò àwọn wòlíì a ní ipò evangelist a ní ipò olùṣọ́ àgùntàn a sì ní ipò olùkọ́ni nínú ẹsẹ̀ Bíbélì mìíràn ó tún fi ipò díákónì ó fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run àwọn wòlíì là ń gbéyẹ̀wò yìí nínú májẹ̀mú titun a sì béèrè àwọn ìbéèrè méjì tó ṣe pàtàkì ǹjẹ́ a ní àwọn wòlíì nínú ìjọ májẹ̀mú titun ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni a ní àwọn wòlíì
Ǹjẹ́ ipò yìí ń bẹ nínú ìjọ májẹ̀mú tuntun? Bẹ́ẹ̀ ni ipò náà ń bẹ. Ìbéèrè tá a tún béèrè, tá a tún fi wá mọ ẹ̀kọ́ òtítọ́ nínú Bíbélì pé ǹjẹ́ a rí iṣẹ́ wo ni iṣẹ́ àwọn àwòlíì nínú ìjọ májẹ̀mú tuntun? Àkọ́kọ́ mo fẹ́ ká kíyèsí ẹsẹ̀ Ọlọ́run yìí. Mo fẹ́ ká wo ìṣe Aposteli. Nígbà tá a kíyèsí orí 11, mo fẹ́ ká wò ó láti ẹsẹ̀ 17 27, Acts 11:27. Kí ni Bíbélì sọ? Ó ní ọjọ́ wọn ni àwọn wòlíì sì ti Jerusalem sọ̀kalẹ̀ wá sí Antioku. Nígbà tí ọ̀kan nínú wọn tí a pè ní Agabu sì dìde, ó ti pa ẹ̀mí sọ pé ìyàn ńlá yóò mú ká gbogbo ayé, èyí tí ó sì ṣe ní ọjọ́ Claudu Késárì. Àwọn ọmọ yìí sì pinnu olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti tó láti rán ìrànlọ́wọ́ sí àwọn arákùnrin tí ó wà ní Jùdíà, èyí tí wọ́n ń ṣe tí wọ́n sì ń fi ìránṣẹ́ sí àwọn àgbà láti ọwọ́ Bánábà òun Sọ́ọ̀lù. So a ti rí iṣẹ́ tí àwọn wòlíì ṣe, èyí tí ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 8 sọ fún wa pé wọ́n jẹ́ ìpìlẹ̀, èyí tí Kristi fún ara rẹ̀ jẹ́ pàtàkì igun ilé tí gbogbo àwọn tó jẹ́ onígbàgbọ́ tó kù wá bẹ̀ sí mọ́lé ìpìlẹ̀ náà. So níbí yìí a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run Ìṣe Àpọ́sítélì orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 27 pé àwọn wòlíì wọ́n ti Jerusalem wá sí ìjọ tí ó wà ní Antioku. Ìyẹn fẹsẹ̀ wá múlẹ̀ pé ní ìgbà tí ìjọ májẹ̀mú titun bẹ̀rẹ̀, àwọn àpọ́sítélì àti àwọn wòlíì àwọn ní ipò ìpìlẹ̀ nínú ìjọ májẹ̀mú titun. Èyí tá a rí tá sì rí iṣẹ́ wọn. Ọ̀kan lára àwọn wòlíì òun náà ni wòlíì Agabu tó ti ìjọ tó wà ní Jerusalem wá tó wá sí ìjọ tó wà ní Antioku, tí ó sì ti pa ẹ̀mí sọ tẹ́lẹ̀ pé ìyàn yóò mú ní gbogbo àgbáyé ní ìgbà Claudu Késárì, tí àwọn ọmọ Ọlọ́run sì pinnu láti ìgbà náà lọ pé wọ́n máa ṣètò ìdáwó láti ran ìjọ tó wà ní Jerusalem lọ́wọ́, torí pé ìyàn náà ó mú púpọ̀ ní ìjọ tó wà ní Jerusalem. So àti rí níbí yìí a rí iṣẹ́ èyí tí àwọn wòlíì májẹ̀mú titun tí wọ́n ń ṣe, a sì dárúkọ wọn pé ọ̀kan nínú wọn ni Agabu. Ẹ̀ka tún wọn mìíràn, Ìṣe Àpọ́sítélì orí 15 ẹsẹ̀ 22, Acts chapter 15 verse 32. À ń wo iṣẹ́ àwọn wòlíì nínú ìjọ májẹ̀mú titun. Acts chapter 15 verse 32, kí ni Bíbélì kọ wa? Ó ní bí Júdà òun Sílà tìkálára wọn ti jẹ́ wòlíì pẹ̀lú, wọ́n fi ọ̀rọ̀ púpọ̀ gba àwọn arákùnrin ní ìyànjú, wọ́n sì mú wọn ní ọkàn le. Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbí? Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbí ni pé tá bá wo Ìṣe Àpọ́sítélì 15 ẹsẹ̀ 1 yìí, a rí kà pé àwọn arákùnrin kan dìde láti Jerusalem wá sí ìlú Antioku. Wọ́n sì bẹ̀rẹ̀ sí kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé ó yẹ ká kọ àwọn ènìyàn nílà. Táwọn bá kọ wọ́n nílà gẹ́gẹ́ bí òfin Mósè ti wí, ẹ̀wọ̀n ò lè di ẹni ìgbàlà. Ọ̀rọ̀ yìí sì di ọ̀rọ̀ tó dá yánpọnyán nílẹ̀ nínú ìjọ Antioku, èyí tí Pelu òun Bánábà wà níbẹ̀. Ọ̀rọ̀ yìí sì di pé wọ́n ní ìjiyàn púpọ̀. Wọ́n sì pinnu láti rán àwọn èèyàn lọ sí Jerusalem láti lọ wádìí bóyá àwọn àpọ́sẹ̀ tí ń bẹ ní Jerusalem ló rán wọn níṣẹ́ pé kó máa kọ́rọ̀ ẹ̀kọ́ yìí. Nígbà tó dé Jerusalem, àgbogbo ìjọ kóra papọ̀ àtàwọn alàgbà àtàwọn àpọ́sẹ̀lì, wọ́n sì ní àwọn kọ́là wọ́n rán wọn níṣẹ́ torí kò sẹ́ tó lè di òfin Mósè lé ẹnikẹ́ni lórí, tí wọ́n sì gba ìdáláre. Níbẹ̀ náà ti rán àwọn wòlíì méjì, èyí tí a mọ̀ sí Júdà àti Sílà, láti mú ìwé tí wọ́n kọ fún àwọn ìjọ tó wà ní Antioku láti sọ fún wọn pé àwọn nínú ètò ìrònú Ọlọ́run wọn ò fi wọn sábẹ́ òfin láti máa tẹ̀lé òfin. Níbẹ̀ la rí kà pé Júdà òun Sílà wọ́n jẹ́ ọ̀kan lára àwọn wòlíì ìjọ májẹ̀mú titun. Àti rí ti Agabu, àti rí ti Júdà àti Sílà. Sílà ló wá jẹ́ ọ̀kan lára àwọn tó ń tẹ̀lé Pọ́ọ̀lù káàkiri láti lọ wàásù rere Kristi, torí pé wòlíì Ọlọ́run ni. Àpọ́sítélì
àtàwọn wòlíì la fi ṣe ìpìlẹ̀ ìjọ májẹ̀mú titun. Eléyìí gbọ́dọ̀ yé wa àti rí àpẹẹrẹ wọn ní Iṣẹ́ Apọ́sítélì orí 15 pàtàkì èsì verse 32. Ìkẹta, nígbà tá a padà sí Iṣẹ́ Apọ́sítélì orí 13, a rí pé ìjọ tó wà ní Áńtíókù, a rí kà níbẹ̀ pé àwọn wòlíì àti àwọn olùkọ́ni wọ́n ń bẹ nínú ìjọ náà. Ẹ ká gbọ́ tọ́rọ Ọlọ́run sọ. Iṣẹ́ Apọ́sítélì orí 13 nígbà tá a kíyèsí ẹsẹ̀ kínní, nígbà tá a kíyèsí ẹsẹ̀ kejì, kí ni Bíbélì sọ? Ó ní àwọn wòlíì àtàwọn olùkọ́ni sì ń bẹ nínú ìjọ tó wà ní Áńtíókù, Bánábà àti Síméónì tí a ń pè ní Nígérì àti Lúkìù ará Kérénì àti Ménáánì tí a tọ́pọ̀ pẹ̀lú Hẹ́rọ́dù Tẹ́tírákì àti Sọ́ọ̀lù. So níbí yìí a rí kà pé nínú ìjọ májẹ̀mú titun a rí ipò tí a ń pè ní ipò àwọn wòlíì. Ó sì fi ẹsẹ̀ rinlẹ̀, ipò yìí fi ẹsẹ̀ rinlẹ̀ nínú ìjọ májẹ̀mú titun. A ti rí kà ní Iṣẹ́ Apọ́sítélì orí 11 verse 27 pé àwọn wòlíì ti Jerúsálẹ́mù wá, èyí tí ọ̀kan nínú wọn tá a mọ̀ sí Ágábù. A dẹ̀ rí kà pé ní ìgbà tí ìjọ tó wà ní Áńtíókù ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro nípa ẹ̀kọ́ òfin Mósè, wọ́n rán àwọn wòlíì láti Jerúsálẹ́mù wá sí ìjọ Áńtíókù ní Iṣẹ́ Apọ́sítélì orí 15 ẹsẹ̀ 22 Acts 15:32. Àwọn rí kà níbí pé ìjọ tó wà ní Áńtíókù pàápàá wọ́n ní àwọn wòlíì àti olùkọ́ni nínú ìjọ náà. Ìyẹn túmọ̀ sí pé ipò àwọn wòlíì nínú ìjọ májẹ̀mú titun ipò ìpìlẹ̀ ni, ó sì ń bẹ nínú ìjọ májẹ̀mú titun ní àkókò náà. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ìbéèrè ni pé a rí tí àwọn wòlíì ṣe, a dẹ̀ dárúkọ wọn nínú Bíbélì pé ipò yìí, ipò àwọn wòlíì, àwọn àpọ́sítélì pàápàá sì mọ̀ wọ́n sí àwọn wòlíì ìjọ májẹ̀mú titun tí wọ́n jẹ́ ìpìlẹ̀ nínú ìjọ náà. Mo lè ti fi ẹsẹ̀ múlẹ̀, ó sì ti yé wa pé nínú ìjọ májẹ̀mú titun tá à ń kà nínú Bíbélì, a rí ipò àwọn àpọ́sítélì, a sì rí ipò àwọn wòlíì níbẹ̀, èyí tó fi ẹsẹ̀ nílẹ̀ tó sì dúró gedegbe pé àwọn wòlíì ń bẹ ní, a sì dárúkọ àwọn wòlíì lọ́lọ́kanòjọ̀kan àtàwọn táwọn lè dárúkọ tá a pè wọ́n ní wòlíì nínú ìjọ májẹ̀mú. A dẹ̀ sọ pé àwọn wòlíì yìí àwọn ní ìpìlẹ̀ ìjọ májẹ̀mú titun pẹ̀lú àwọn àpọ́sítélì. Iṣẹ́ Apọ́sítélì orí 2 ẹsẹ̀ 20 sísàlẹ̀ ló fẹsẹ̀ wá múlẹ̀ bẹ́ẹ̀. Ìbéèrè tún ni pé àwọn wòlíì yìí iṣẹ́ wo àti iṣẹ́ tí wọ́n ń ṣe? Wọ́n ń sọ tẹ́lẹ̀, wọ́n sì jẹ́ ìpìlẹ̀ fún ìjọ májẹ̀mú titun, wọ́n sì ń kọ́ni, wọ́n sì ń gbani ní ìyànjú, wọ́n sì ń darí ìjọ Ọlọ́run gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tàrí nínú Bíbélì. So ipò wòlíì ó ń bẹ nínú ìjọ májẹ̀mú titun èyí tá a rí kà nínú Bíbélì. Wọ́n sì ń lọ láti ìjọ dé ìjọ ní ìgbà àwọn àpọ́sítélì láti lọ máa ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́, láti lọ máa fi ẹsẹ̀ wọn múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ kí a padà sí Iṣẹ́ Apọ́sítélì orí 11 yìí dáradára. So níbí yìí a rí kà pé àwọn àpọ́sítélì, àwọn wòlíì wọ́n bẹ nínú ìjọ májẹ̀mú titun, wọ́n sì ń lọ káàkiri gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run láti máa fi ẹsẹ̀ àwọn ọmọ Ọlọ́run múlẹ̀ nínú ìfẹ́ Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa gẹ́gẹ́ bí ó ta ti fi ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ fún wa nínú tí ń ṣe ìfẹ́ Ọlọ́run, tí ń ṣe ìfẹ́ Ọlọ́run. Mo fẹ́ ká tún padà sí Acts 15 verse 32. Ó ní bí Júdà ń sílà àti kálára ó ti jẹ́ wòlíì pẹ̀lú, wọ́n fi ọ̀rọ̀ púpọ̀ gba àwọn arákùnrin níyànjú, wọ́n sì mú wọn ní ọkàn le. Àwọn olóyìnbá ní strengthen and encourage. Wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run wọ́n fi gbà wọ́n níyànjú, wọ́n sì fi ọ̀rọ̀ Ọlọ́run mú wọn ní ọkàn le. Lára àwọn iṣẹ́ tí àwọn wòlíì ṣe nínú ìjọ májẹ̀mú titun ni wọ́n sọ tẹ́lẹ̀ ohun tí yóò ṣẹlẹ̀ fún àwọn ènìyàn ní ìjọ májẹ̀mú titun. Ọlọ́run sì ń tipasẹ̀ wọn sọ tẹ́lẹ̀ fún ìjọ gẹ́gẹ́ bó ta nínú Iṣẹ́ Apọ́sítélì orí 13 nígbà tá a wọ ẹsẹ̀ 1 sí 2. Béèrè tá a tún béèrè ni pé wòlíì gẹ́gẹ́ bí ipò ó ń bẹ nínú ìjọ májẹ̀mú titun èyí tá a rí kà nínú Bíbélì.
ìbéèrè ni pé ǹjẹ́ a ní wòlíì gẹ́gẹ́ bí ipò lónìí? Tá bá padà sí ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 20, Pelu fi ẹsẹ̀ wa múlẹ̀ pé àwọn àpọ́sítélì àti àwọn wòlíì la fi ṣe ìpìlẹ̀ ìjọ. Kristi fúnra ara rẹ̀ jẹ́ pàtàkì igun ilé, àríkà níbẹ̀. Ìbéèrè ni pé ǹjẹ́ a sì ní ipò àpọ́sítélì tàbí ipò wòlíì tí àwọn ènìyàn ń jẹ́ lónìí nínú ìjọ májẹ̀mú tuntun? Ìdáhùn ni pé rárá. Ipò yìí a ò ní ipò àwọn wòlíì tàbí ipò àpọ́sítélì nínú ìjọ májẹ̀mú tuntun, torí pé àwọn ipò náà ipò ìpìlẹ̀ ni, èyí tí ó fi ẹsẹ̀ ìjọ múlẹ̀ nípa ohun tí ń ṣe ìfẹ́ Ọlọ́run. Ìbéèrè tá a béèrè ni pé ǹjẹ́ a ní ipò àwọn wòlíì nínú ìjọ májẹ̀mú tuntun lónìí? Ìdáhùn ni pé a ò ní ipò àwọn wòlíì mọ́ nínú ìjọ májẹ̀mú tuntun tí ènìyàn lè dúró nínú rẹ̀ lónìí tá a sọ pé òun jẹ́ wòlíì ìjọ. A ò ní nínú májẹ̀mú tuntun mọ́. A wá fún wa láwọn ìdí kọ̀ọ̀kan. Àkọ́kọ́, gẹ́gẹ́ bí àwọn ẹsẹ̀ Bíbélì tá a fi hàn wá, Iṣẹ́ Àpọ́sítélì orí 11 tẹ́ bá tún ka 27 sísàlẹ̀, a rí kà pé àwọn wòlíì kan dìde láti Jerúsálẹ́mù, wọ́n sì sọ àsọtẹ́lẹ̀ fún ìjọ pé èèyàn yóò mú nípa wọn Ágábù, pé èèyàn yóò mú ní gbogbo àgbáyé, tí àwọn èèyàn fi wá ń pinnu láti máa dáwọ́ láti ran àwọn ọmọ Ọlọ́run lọ́wọ́ tó wà ní Jerúsálẹ́mù. Ìyẹn túmọ̀ sí pé àwọn wòlíì ń sọ tẹ́lẹ̀ fún ìjọ. Èkejì, nígbà tá a wo Iṣẹ́ Àpọ́sítélì orí 15 verse 32, a rí kà níbẹ̀ pé ọ̀kan lára iṣẹ́ àwọn wòlíì ni pé láti fi ọ̀rọ̀ púpọ̀ a fi gbà wọ́n níyànjú, a sì fi mú ọkàn wọn lé. Àìṣe táwọn wòlíì ṣe nìyí. A tún rí kà pé Iṣẹ́ Àpọ́sítélì orí 13 nígbà tá a wo ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 2, a rí kà pé àwọn wòlíì àtàwọn olùkọ́ni bí wọ́n ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ níwájú Olúwa tí wọ́n sì ń gbààwẹ̀, ẹ̀mí Ọlọ́run kọ sí wọn pé ẹ ya Pọ́ọ̀lù sílà sọ́tọ̀ fún iṣẹ́ tí mo pè wọ́n sí. So a ti rí nínú àwọn ẹsẹ̀ Bíbélì yìí, a ti rí gbangba pé iṣẹ́ tí a gbélé àwọn wòlíì májẹ̀mú tuntun tí wọ́n jẹ́ ìpìlẹ̀ ìjọ àti rí kà níbẹ̀. Ìbéèrè táwa béèrè pé ǹjẹ́ a sì ní wòlíì nínú ìjọ májẹ̀mú tuntun lónìí? Àwa sọ pé rárá, kò sí wòlíì gẹ́gẹ́ bí ipò nínú ìjọ májẹ̀mú tuntun lónìí. Ìdí ni pé gbogbo t'Ọlọ́run fẹ́ kí a mọ̀ pátá nípa ìjọsìn, mo fẹ́ kí a tẹ́tí sílẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáradára. Gbogbo t'Ọlọ́run fẹ́ ká mọ̀ pátá nípa ìjọsìn, gbogbo rẹ̀ ni a ti lo àwọn àpọ́sítélì Kristi àtàwọn wòlíì tí ń ṣe ìpìlẹ̀ ìjọ láti kọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo t'Ọlọ́run fẹ́ ká mọ̀ pátá nípa ohun tá a ṣe tá a fi dẹni ìgbàlà, òun láti rí lọ́wọ́ àwọn àpọ́sítélì àti àwọn wòlíì tí wọ́n jẹ́ ìpìlẹ̀ ìjọ májẹ̀mú tuntun. Gbogbo ẹ̀kọ́ t'Ọlọ́run fẹ́ ká kọ́ nípa ìgbéyàwó, Kristi ti kọ́ wa, àwọn àpọ́sítélì àtàwọn wòlíì rẹ̀ wọ́n sì ti kọ́ ìjọ májẹ̀mú tuntun. Gbogbo tó yẹ ká mọ̀ nípa ìyè àti ìwà bí Ọlọ́run láti fi fún àwọn àpọ́sítélì lọ́wọ́. Nípa eléyìí a sì ti fi fún àwọn wòlíì májẹ̀mú tuntun lọ́wọ́, a sì ti kọ àkọsílẹ̀ rẹ̀ fún wa. Gbogbo tó yẹ ká mọ̀ nípa ìfẹ́ Ọlọ́run, bá ṣe gbé ìgbáyé àlàáfíà, a ti rí nínú àkọsílẹ̀ Bíbélì, a sì bá lọ́wọ́ àwọn àpọ́sítélì àtàwọn wòlíì tí wọ́n ṣe ìpìlẹ̀ ìjọ májẹ̀mú tuntun. Gbogbo tó yẹ ká mọ̀ pátá nípa ohun tí ń ṣe ìfẹ́ Ọlọ́run àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ láti fi hàn fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ètò ìdarí ìjọ láti fi hàn nípa ìmísí Ọlọ́run àti nípa owó àwọn àpọ́sítélì àti wòlíì májẹ̀mú tuntun, gbogbo ẹ̀ pátá láti fi hàn fún wa. Sọ̀rọ̀ tó bá ti fi gbogbo tó yẹ ká mọ̀ nípa dídí ẹni ìgbàlà, dídúró nínú ẹ̀kọ́ òtítọ́, dídúró nínú ìsìn mímọ́, dídúró nínú ìjọ mímọ́, dídúró nínú ohun gbogbo tá a ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà àtẹ̀kọ́, kí la nílò wòlíì fún? A ò nílò wòlíì mọ́. Ìyẹn àkọ́kọ́. Èkejì, ọ̀rọ̀ Ọlọ́run fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ìgbà kan bọ̀ tí àsọtẹ́lẹ̀ yóò dópin. Kọ́ríńtì kínní, torí iṣẹ́ àwọn wòlíì ó ní láti máa sọ tẹ́lẹ̀. Kọ́ríńtì kínní, nígbà tá a kíyèsí orí 13,
kí ni ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa níbẹ̀ nígbà tá a wo ẹsẹ̀ kẹjọ ẹ wo Kọ́ríńtì kìíní orí 13 ẹ wo ẹsẹ̀ kẹjọ kí ẹ gbọ́n tí Bíbélì sọ. Ó ní ìfẹ́ kì í yẹ̀ láé ṣùgbọ́n bí ó bá ṣe àsọtẹ́lẹ̀ ni wọn ò dópin, bí ó bá ṣe ẹ̀bùn ọwọ́ ni yóò dákẹ́, bí ó bá ṣe pé ìmọ̀ ni yóò di asán. Tọ́ kà síwájú sí nítorí pé àwa mọ̀ ní apá kan wá sì sọ tẹ́lẹ̀ ní apá kan, ṣùgbọ́n ní ìgbà tí èyí tó bá pé bá dé èyí tí ń ṣe tapá kan yóò dópin. So níbí yìí a ti sọ fún wa nípa ìmísí Ọlọ́run pé ìsọtẹ́lẹ̀ tí ń ṣe iṣẹ́ àwọn wòlíì láti máa sọ tẹ́lẹ̀ fún ìjọ ohun tí Ọlọ́run fẹ́ kí ìjọ ó dà, ohun tí Ọlọ́run fẹ́ kí ìjọ ó ní, gbogbo ẹ̀ pátá láti sọ tẹ́lẹ̀ fún wa. A sọ wa pé ní ìgbà kan bọ̀ pé àsọtẹ́lẹ̀ yóò dópin. Kí ni èyí tó fi dópin? Nítorí pé a ti ní àkọsílẹ̀ gbogbo tó yẹ ká mọ̀ nípa ìfẹ́ Ọlọ́run nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìdí tí a fi ní ipò wòlíì mọ́ nínú ìjọ májẹ̀mú tuntun lónìí tẹ́nìkan ò lè dúró gẹ́gẹ́ bí wòlíì, torí pé a ti ní ipò àwọn wòlíì nínú ìjọ májẹ̀mú tuntun, wọ́n sì ti fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run nípa ìjọsìn, nípa ìgbàlà, nípa ìgbé ayé àlàáfíà, nípa ìyè àti ìwà bí Ọlọ́run, nípa gbogbo tó yẹ ká mọ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run láti fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. So a ò ní ipò wòlíì mọ́ nínú ìjọ májẹ̀mú tuntun. Ṣùgbọ́n àwọn kan sì wà nínú ayé lónìí tí wọ́n pera wọn ní wòlíì. Kí ni Ọlọ́run pè wọ́n nínú ọ̀rọ̀ Ọlọ́run? Bẹ́ẹ̀ sọ fún wọn pé wòlíì èké ni wọ́n. Wòlíì èké, oníbélì pé àwọn tí bá ń pera wọn ní wòlíì lónìí, ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Olúwa, ká gbọ́ tí Bíbélì sọ. Jòhánù kìíní, 1 John chapter 4. 1 John chapter 4. Ká wo ẹsẹ̀ kìíní rẹ̀, ká gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní olùfẹ́, ẹ má sì gba gbogbo ẹ̀mí gbọ́, ẹ máa dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti Ọlọ́run, nítorí àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé. Ọ̀rọ̀ Ọlọ́run ti kì wá nílọ̀ pé a kò gbọdọ̀ gba gbogbo ẹ̀mí gbọ́, ṣùgbọ́n ká máa dán àwọn ẹ̀mí wò tí wọ́n bá ṣe ti Ọlọ́run, nítorí àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé. So ìyẹn fún wa ní ìfọ̀kànbalẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń pera wọn ní wòlíì lónìí, ǹjẹ́ wòlíì ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n? Ìdáhùn ni pé rárá. Kí la fi ń dán wọn wò? Báwo la ṣe ń dán àwọn tó pera wọn ní wòlíì wò pé àwọn jẹ́ wòlíì Ọlọ́run? Kí la fi ń dán wọn wò? Àti rí ohun tí Bíbélì ní ká máa fi dán àwọn wòlíì wò nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Bíbélì ti sọ ohun tá a gbọ́dọ̀ fi, torí ẹsẹ̀ kìíní ní ká máa dán wọn wò. Ṣùgbọ́n nígbà tá a bá dé ẹsẹ̀ kẹfà, ó wá gbé àlàyé kalẹ̀ ohun tá a fi lè dán àwọn wòlíì wò, àwọn tó bá pera ní wòlíì lónìí tá a fi dán wọn wò. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ? Ìwé Jòhánù kìíní orí 9 ẹsẹ̀ kẹfà, ohun tá a fi ń dán àwọn wòlíì wò lónìí òun láti rí kà nínú ẹsẹ̀ kẹfà yìí. Kí l'Olúwa wí? Ó ní ti Ọlọ́run ni àwa, ẹni tó bá mọ Ọlọ́run ó ń gbọ́ tiwa, ẹni tí kì bá ṣe ti Ọlọ́run kò gbọ́ tiwa. Nípa yìí ni àwa fi mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké. Kí la fi ń dá àwọn wòlíì èké tí wọ́n pera wọn ní wòlíì Ọlọ́run, kí la fi ń dán wọn wò lónìí? Ẹsẹ̀ kẹfà ló sọ bẹ́ẹ̀. Òǹkọ̀wé Jòhánù tí ń ṣe àpọ́sẹ̀ Jòhánù sọ pé ó ní àwa mọ̀ pé ti Ọlọ́run ni wá, ẹnikẹ́ni tó bá jẹ́ ti Ọlọ́run a máa gbọ́ tiwa, a máa gbọ́ tàwọn wo? A máa gbọ́ tàwọn àpọ́sítélì, torí pé àwọn ní ìpìlẹ̀ ìjọ májẹ̀mú titun. Ìlànà tí wọ́n bá gbé kalẹ̀ ó ti di ìlànà Ọlọ́run nípa ìmísí Ọlọ́run. Ẹ̀kọ́ tí wọ́n bá gbé kalẹ̀ ó ti di ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ìmísí Ọlọ́run. Báwo la ṣe ń dán wọn wò? Àwọn tó bá gbọ́ ti àwọn àpọ́sítélì. Báwo la ṣe lè gbọ́ ti àwọn àpọ́sítélì lónìí? Ẹ tún wò ó, ti Ọlọ́run ni wá. Ẹni tó bá mọ Ọlọ́run a máa gbọ́ ti wá, a máa gbọ́ tàwọn àpọ́sítélì. Ẹnikẹ́ni tó bá gbé pera rẹ̀ ní wòlíì lónìí, ó gbọ́dọ̀ gbọ́, ó gbọ́dọ̀ dúró nínú ẹ̀kọ́ àti ìlànà àwọn àpọ́sítélì kárí náà ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tó bá gbé òmíràn kalẹ̀ yàtọ̀ sí àgbékalẹ̀ tí a rí nípa ìjọ, tá a rí nípa ìjọsìn, tá a rí nípa ètò ìgbàlà, tá a rí nípa ẹ̀kọ́, tá a rí nípa ohun gbogbo tó nìkan ṣe pẹ̀lú ìyè àti ìwà bí Ọlọ́run, kò gbọ́ ti àwọn àpọ́sítélì. Ẹnikẹ́ni tí ó bá sì ti gbọ́ ti àwọn àpọ́sítélì kò ṣe ti Ọlọ́run.
ẹ gbọ́ ó ní ti Ọlọ́run ni àwa, ẹni tó bá mọ Ọlọ́run gbọ́ tiwa, ẹni tí kì bá ṣe ti Ọlọ́run kò gbọ́ tiwa. Nípa èyí làwọn fi mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké. Bá ṣe ń dáhùn ẹ̀mí wò lélẹ̀, ẹni tí ò bá ti dúró nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì nípa ètò ìgbàlà Ọlọ́run tó sì pera rẹ̀ ní wòlíì kò gbọ́ ti Ọlọ́run, kì í ṣe ti Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá pera rẹ̀ ní wòlíì lónìí tí ò dúró nínú ìjọ májẹ̀mú tuntun táwọn àpọ́sítélì gbé kalẹ̀ tó sì fi àpẹẹrẹ hàn wá lónìí kò ṣe ti Ọlọ́run. Torí Jésù Kristi ti lu àwọn àpọ́sítélì láti gbé ìjọ májẹ̀mú tuntun kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà fún gbogbo ìran ènìyàn lónìí tá a gbọ́dọ̀ tẹ̀lé. Ǹjẹ́ ipò wòlíì wà nínú májẹ̀mú tuntun tá a rí kà? Bẹ́ẹ̀ ni ó wà. Ǹjẹ́ a sì ní ipò yìí lónìí? Rárá. Ilé gbọ́dọ̀ yé wa. So a ti gbé ẹ̀kọ́ kalẹ̀ nípa àwọn wòlíì nínú ìjọ májẹ̀mú tuntun. A sì bèrè bẹ́ẹ̀ pé ǹjẹ́ wọ́n wà lónìí? Ìdáhùn ni pé rárá. Tó gbogbo tó ẹ̀kan ṣe fún wa nípa ìyè àti ìwà bí Ọlọ́run láti fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká máa wádìí Bíbélì, ká máa wádìí ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa yóò fún wa ṣe, yóò sì kọ́ wa mọ̀ ṣe, yóò sì fi ìfẹ́ rẹ̀ hàn wá, yóò tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni yóò gbàkóso gbogbo lórúkọ Jésù Kristi Olúwa wa. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ lè pè wá sí ní 08057449002 tàbí 08065717023. Màá tún nọ́mbà náà pè fún wa 08057449002 tàbí 08065717023. Kí àlàáfíà tí wà láàyè Ọlọ́run kó máa bá yín gbé, kó sì máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.